tí gómìnà bá tú Ìlọrin tí gómìnà bá tú ẹ̀yin náà máa múra o ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin ẹ wá dákẹ́ ẹ wá ń wò wá ẹ wá sọ̀rọ̀ ẹ máa halẹ̀ mára àmì ẹ máa halẹ̀ mára lé ayẹ̀gà yín àfa ń sá bàálẹ̀ ń sá ẹ̀yin ọba ẹ lọ gbé wá dọ̀bálẹ̀ ẹni ká báńdíìtì dọ̀bálẹ̀ irú yìí ẹ yóò ṣe sọ́dọ̀ àwọn báńdíìtì kí wọ́n fi ìbọn fọ́ọ̀fù gbòfurọ́ yín pé wọ́n ń pa wá nílẹ̀ gómìnà wọ́n pààyàn tí ẹ̀mí èèyàn ń sùn ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin ẹ̀ tiẹ̀ wá gbé ẹ̀ tiẹ̀ wá sọ̀rọ̀ àwa ń gbọ́ pé lọ bá yọ Ọlọ́sùn ẹ dákun kí n yọ Ọlọ́sùn ní í ṣe pẹ̀lú tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n wá ń pa ọmọ ìyá yín ṣé bẹ́ẹ̀ àgbàlagbà náà lẹ sọ pé ikú tí ń kojú gbà ẹ̀ ni ṣé òbíṣẹ́ bá mọ̀ kó wèé ní pa fún ni gbogbo ìlú wa tú ìfẹ́lódún ti tú ìgbómìnà ti tú ẹ̀wà rí kankan ṣe sí irú ẹ̀ bàbá wa ṣé ó Buhari ẹ̀gbọ́n ọgbọ́n ọ̀rọ̀ bàbá ńlá ṣe báwọn máa ń sọ ńgbà náà pé tá a bá ṣe kíní kan sí yẹn tá a bá délé bàbá rẹ sọ báwa bá sì rántí sọ náà ò níbi wá irú bàbá wa ṣé ó Suleiman Faruku Al-Mufti ẹ̀yin dàbí kíni Gani Adams jẹ yìí ná àwọn ọ̀nà kankan fún àfáàlẹ̀ jẹ́ Mufti tí ẹ tẹ́ jẹ́ nìyẹn kẹwàá kó gbogbo àwọn tẹ́ jẹ́ Mufti lé lórí pé ẹ̀sọ́ nílẹ̀ gómìnà sẹ́yìn ọmọkú lè kẹ́yìn ni ohun tó mú mi ṣe fídíò yìí fún ẹ̀yin àfà yìí lẹ́ni fídíò yìí o torí mi ò tiẹ̀ wá rí àpẹẹrẹ pé ẹ̀yin àfà yẹn dìde sọ̀rọ̀ yìí àgàgà ẹ̀yin àfà àwọn ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin àbẹ́ ẹ̀ wá ń dúró nídùú wípé kinní yìí ò kàn yín ni wọ́n sì ní n tó bá dé bójú ó máa kan mú ẹ wá ń wò wá níran ẹ̀ tí ẹ̀ wá sọ̀rọ̀ sí rárá kíní ìwà jẹ́ nǹkan tó ń bà mí nínú jẹ́ ẹ wá fọ́ tẹ́lẹ̀ wá ń palàpálàpá ẹ rí i pé wọ́n ń pa wá nílẹ̀ gómìnà wọ́n pààyàn tí ẹ̀mí èèyàn ń sùn ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin ẹ̀ tí ẹ̀ wá gbé ẹ̀ tí ẹ̀ wá sọ̀rọ̀ àwa ń gbọ́ pé lọ bá yọ Ọlọ́sùn ẹ dákun kí n yọ Ọlọ́sùn ní í ṣe pẹ̀lú tí ń bẹ ńlẹ̀ yìí ṣe mọ̀ pé ọ̀rọ̀ kan dẹ̀ wà tí mo máa ń tẹnu mọ́ tí mo máa ń sọ pé tá bá ní kò kàn wá ó lè kẹ́ni kó kẹ́ni ká mọ́ fi tí ò da kẹ̀yàn kan ó lè padà kọ́ ọmọ làkejì kó kẹ́ni ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin àáfàá níjọ́ àná wa ní ẹlọ́pàá fà wá kọ́ sọ alukurani kalẹ̀ alukurani kúkú wà ń bẹ àbí òsì ń bẹ ẹgbọ́n tí alukurani náà dẹ̀ sọ ni ó ní alukurani sì fa wuli kulli shay ìwòsàn ló jẹ́ fún gbogbo nǹkan tọ̀sí èyí wàá mọ̀ ẹ́ sàmọ́ ni a sì rí yín lóde a rí yín lóde ẹ mọ̀ pósì mọ́tò ẹ mọ̀ pósì eléyìí wọ́n wá ń pa ọmọ ìyá yín síbẹ̀ yìí àgbàlagbà náà lẹ sọ pé ikú tí ń kojú gbà yín ni ṣé òbíṣẹ́ bá mọ̀ kó wèé ní pa fún ni àwọn ìlú tó kàn lẹ́ni yìí ò lérò pé lè dé lu àwọn ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin ẹ wá dákẹ́ ẹ wá ń wò wá ẹ wá sọ̀rọ̀ ẹ tí ẹ wá pòsì pé tọ̀ ẹ̀yin àbá wa bàbá wa nílẹ̀ gómìnà ẹ jẹ́ pera wa jọ ká ṣàdúà ká jókòó àdúà ẹ̀yin náà lè sì sọ́nù Al-Kùránì wípé àdúrà tí ò bá ní gbà èèyàn ò ní rántí ṣe sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ rántí ṣe sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ rántí ṣe ẹ̀yin àfa àwa nílẹ̀ gómìnà àfi kẹ́yìn dòde kẹ́ mọ̀ ṣàgbádá báyìí kẹ́ mọ̀ ṣàgbádá báyìí kẹ́ mọ̀ pààrọ̀ tẹ́ lé ṣe bí ìyẹn kaba wá sọ̀rọ̀ ni yọ ọmọ bàbá ní kiri yóò yàgbẹ́ irú yìí ẹ yóò ṣe sọ́dọ̀ àwọn báńdíìtì kí wọ́n fi ìbọn fọ́ọ̀fù gbòfurọ́ yín ẹ máa halẹ̀ mára àmì ọmọ halẹ̀ mára lé ayẹ̀gà yín àfa ń sá bàálẹ̀ ń sá ẹ̀yin ọba ẹ lọ gbé wá dọ̀bálẹ̀ ẹni ká báńdíìtì dọ̀bálẹ̀ ẹni kí wọ́n dọ̀bálẹ̀ àsáwọ̀ aráàlú lẹ̀ mọ́ halẹ̀ mọ́ àṣetáríkà lẹ̀ halẹ̀ mọ́ àwọn ògbójúlé yìí Allahumma malikal mulki tu'til mulka man tasha ọlọ́run la gbójúlé ṣùgbọ́n ní tùlíjù láìlá fi nahari òun náà ní tùlíjù láìlá fi nahari wa takhrijul hayya minal mayyiti wa tukhrijul mayyita minal hayyi wa tarzuqu man tasha'u bighairi hisabi òun làwọn gbọ́kànlé o ẹ kà máa sọ̀rọ̀ ẹ máa parọ́ sí gbogbo olúwa tú ìfẹ́lódún ti tú ìgbómìnà ti tú ẹ wá rí kàkẹ́sẹ́ sí ẹ bá wá dóde kẹ́mi kan bẹ́ẹ̀
kìíní bẹ́ẹ̀ èmi ọmọ bàbá ládàńgbá ọmọ bàbá ìsàlẹ̀ kòtò irú bàbá wa ṣé Buhari ẹ̀gbọ́n ọ̀rọ̀ bàbá ńlá ṣe báwọn máa ń sọ ńgbà náà pé tá a bá ṣe kíní kan sí yẹn tá a bá délé bàbá rẹ sọ bá a bá ṣe rántí sọ náà ò níbi wá irú bàbá wa ṣé Suleiman Farouk Al-Mufti ẹ̀yin dàbí kíni Gani Adams jẹ yìí náà àwọn ọ̀nà kankan fún àfáàlẹ̀ jẹ́ Mufti tí tẹ jẹ́ nìyẹn kẹwàá kó gbogbo àwọn tẹ jẹ́ Mufti lé lórí pé ẹ̀sọ́ nílẹ̀ gómìnà sẹ́yìn ọmọ kó lè kẹ̀yìn ni ojú ní kú tí ń pojú bẹ́ẹ̀ ni òwe ní pa fún ni ẹ wá dákẹ́ wá wò wá níran sábà pé mo ṣe fídíò kan fún yín mo ní Ìlọrin fi ọlá gómìnà ní ìgbómìnà ń fọlá Ìlọrin ní tí gómìnà bá tú Ìlọrin tí gómìnà bá tú ẹ̀yin náà máa múra o lẹ́yìn ká pa wọ́n pọ̀ kájọ ṣe kọ́lọ́wọ́ bá kó ṣàánú wa o tó ọ̀rọ̀ tí mo sọ yìí bẹ́ẹ̀ bá gbé ìyẹ̀wò bẹ́ẹ̀ sì gbé ìyẹ̀wò tó Ọlọ́run ṣàánú gbogbo wa àmọ́ kò sẹ́ni tọ́lọ́run ò lè mú ẹni tí ò sì lè mú kò ní dáa àmọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run kó wa yọ torí òun ló kó Ànábì wa Àyùbá yọ lórí àárẹ̀ òun náà sì ló kó Yúnúsà yọ nígbà tó wà nínú ẹja òun náà ló sì tó kó Ànábì Yúsúfù yọ nígbà tó wà nínú kànga Ọlọ́run kó wa yọ nílẹ̀ gómìnà wa ọlọ́ apágbára kan ò sí nìkankan tó jagbára tọ́lọ́ lọ òun náà ní la hawla wala quwwata illa billahi ẹ ṣé o.